ẹ̀yin onísúfí ẹ sì tọ́ mo fẹ́ kẹ́ ẹ gbọ́rọ̀ tí ẹ tọ́ sí tí tó ọkùnrin fi yìí sọ. kú. Ṣé ìdí tóbìnrin yìí wá tọ́ sí ṣó dáa báyìí? Ṣó dáa ibi tóbìnrin yìí tọ́ sí yìí? Ṣó jẹ́ kárábìnrin yìí tọ́ sí ìdí tó tọ́ sí yìí? Ẹ̀yin onísúfí ọmọbìnrin yìí ọmọbìnrin dẹ̀ dákẹ́. La ilaha illallah. Ó kú sídìí iṣẹ́ orin kíkọ, sídìí ìmá ṣe tàbárùjù, ìmá jáde bó ti wù. Ó kú sídìí ìmá gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu, ìmá tẹ̀láṣẹ ọkọ má sí lábẹ́ ọkùnrin gidi. Ó kú ní sídìí ìmá wọṣọ tó wù. Ó kú sídìí kíkanyín Mọ́kà, sídìí ìmá kọrin káàkiri ayé. Obìnrin sì tán sídìí kíní ẹ̀yin súfì sílẹ̀ fà ẹ̀yin lẹ tán obìnrin yìí pa. ọ̀rọ̀ tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ lẹ ti gbọ́hùn. Torí eléyìí sáfà ọ̀bọ ni, eléyìí sáfà. Ẹ jẹ́ ká wo àwòkọ́ṣe rere, ẹjá tí mọ̀kàn táwọn pílè fọmọ wa nínú ilé. Ẹ bá mi ṣí akínní kó kan la. Àfáà Lẹ́gbàá, Álísù náà ọ̀bọ Lẹ́gbàá, ẹ bá mi ṣí ààrẹ kó kan la. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tó sọ, ọ̀rọ̀ ìbànújẹ́ gbáà ni. Ọkọ ẹni fọwọ́ sórin tí ń kọ o, ilé yìí ń sunlé o, ìyìn ríbi tó ti sórílẹ̀ rí o, kò sẹ́ni tí ò nífẹ̀ẹ́ rẹ̀ o. Àmọ́ ọ̀rọ̀ tí ọkùnrin yìí sọ, ọ̀rọ̀ dìndìnrìn ni o, ẹ má dá lóhùn o, kò mọ̀ nǹkan tí ń sọ ni o. Wa alaikum salam. Bismillahirrahmanirrahim. Mo fẹ́ kẹ́ ẹ bá mi gbọ́ nǹkan tí ọkùnrin yìí sọ. Wọ́n ń pè ní Bàbá Lẹ́gbàá, orúkọ táwọn èèyàn ń pè é nìyẹn. Mo ti fẹ́ béèrè lọ́wọ́ gbogbo àwọn Álísù náà pátápátá wípé ṣé nǹkan tí ọkùnrin yìí sọ, ṣó dáa kéèyàn sọ nírú àsìkò yìí? Àbó dáa kéèyàn bayé àwọn ọmọ ọlọ́mọ tán ṣẹ̀ṣẹ̀ bí tó jẹ́ ọmọ òkú ọ̀run, ó dáa kéèyàn bayé wọn jẹ́, kéèyàn kó wọn sínú ìrònú? Torí pókọ tí bàbá yìí ń gbé lórí ni pé Álísù náà, nǹkan tí ò kan ẹni ẹlẹ́ni, ó lọ sọ fún ẹni ẹlẹ́ni tó kú. Ṣé bẹ́ẹ̀ ṣe máa sìn wá rèé ẹ̀yin àáfàá tẹ́ ẹ̀ ní jáde sọ́rọ̀ ọkùnrin yìí? Àwọn ọmọ kéékèèké ní jáde sí i, èmi mọ̀ páyé rẹ̀ ti ta, agbárí rẹ̀ dàbí agbárí àlìjànú. Nítorí wípé ẹni ẹlẹ́ni tí wọ́n wà nínú ìrònú, nǹkan tó mọ̀ tó lẹ́fídẹ́ǹsì lọ́wọ́, ó wá sọ pé gbá Álísù náà lórí tó pọ̀ mọ́ nǹkan tó sọ mọ́, tó sorí bí orí wèrè. Ẹ̀yin náà wo nǹkan tó sọ, mo fẹ́ kẹ́ gbọ́rọ̀ tó sọ yìí. Ẹ̀yin onísúfí ẹ sì tọ́ arábìnrin yìí, ẹ sọ sí tí tó fi kú. Ṣé ìdí tóbìnrin yìí wá tọ́ sí ṣó dáa báyìí? Ṣó dáa ibi tóbìnrin yìí tọ́ sí yìí? Ṣó jẹ́ kárábìnrin yìí tọ́ sí ìdí tó tọ́ sí yìí? Ẹ̀yin onísúfí ọmọbìnrin yìí ọmọbìnrin dẹ̀ dákẹ́. La ilaha illallah. Ó kú sídìí iṣẹ́ orin kíkọ, sídìí ìmá ṣe tàbárùjù, ìmá jáde bó ti wù. Ó kú sídìí ìmá gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu, ìmá tẹ̀láṣẹ ọkọ má sí lábẹ́ ọkùnrin gidi. Ó kú ní sídìí ìmá wọṣọ tó wù. Ó kú sídìí kíkanyín Mọ́kà, sídìí ìmá kọrin káàkiri ayé. Obìnrin sì tán sídìí kíní ẹ̀yin súfì sílẹ̀ fà ẹ̀yin lẹ tán obìnrin yìí pa. Arábìnrin kan jáde láyé. Kí ló kan tàwọn onísúfì ń bi ọ̀rọ̀ yìí? Àìrí nǹkan sọ mọ́, ọ̀rọ̀ jágbajàgba, ọ̀rọ̀ rédèrèdè. Ẹni ẹlẹ́ni kú, wọ́n ń bùn ládùúrà, ìwọ jáde torí kí wọ́n bá lè wò ọ́. Wọ́n ń pè ọ́ ní Bàbá Lẹ́gbàá àbí Súnà Lẹ́gbàá ni wọ́n ń pè ọ́. Ó wá ń sọ̀rọ̀, orí rẹ̀ wá ń làágùn bí orí wèrè. Àwọn èèyàn wá jáde kí wọ́n bú ọ dáadáa. Àwọn obìnrin tí ń jáde ò tó. Wọ́n wá mọ sọ pé ẹ má fi làákàyè yín dọ́gba làákàyè tẹ̀. Sọ̀rọ̀ tó sọ, ìbànújẹ́ tó sọ sọ́mọ àfáà yìí ńkọ́? Ṣé ọkọ rẹ̀ wá bá ń lé tó sọ fún yín pé kò gbọ́rọ̀ sóhun lẹ́nu? Ó yẹ kí wọ́n mú ọkùnrin yìí, ó yẹ kí wọ́n fọlọ́pàá mú ọkùnrin lẹ́nu kan tó rọra sọ.
máa ṣẹ̀sìn rẹ nú ilé rẹ ìwọ láwọn ọmọ tó kó jọ ni so láwọn ọmọ ilé kéwú àwọn ọmọ ilé kéwú rẹ máa bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó wá wà nú ilé àwọn tí ń gbọ́rọ̀ rẹ ìwọ náà wá sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé tó bá wá bú yẹn bíbí ó blọ́ọ̀kù ẹ̀ ọ̀sọ̀rọ̀ tó dáa ni lòun blọ́ọ̀kù èèyàn ó wá sọ pọ̀rọ̀ gidi jáde lẹ́nu Saheed Shittu ìgbà wo ni wọ́n dórí social media ọ̀gá rẹ̀ Saheed Shittu jẹ́ bàbá lẹ́gbàá àbí kí ni wọ́n ń pè ọ́ ọ̀bọ ni ọ́ ó wá ń faṣọ nu orí ìpọ̀rọ̀ tó ń sọ òun gbádùn rẹ̀ nu òun bá àwọn kan nú jẹ́ òun pa àwọn kan lẹ́kún ọ̀rọ̀ rí ò sí lè dùn mí gbogbo àwọn àfáà lórí ètì rẹ̀ ó wá ń tẹnu mọ́ súfí tí súfí bá ń sì ọ́ mọ́rọ̀ mi lọ́tọ̀ kó o sọ pé tọ̀ ẹ̀yin onísúfí o mo fẹ́ bá yín jà àfáà lẹ́gbàá àbí kí ni wọ́n ń pè é sáfà o sí dára àwọn alìsúná ò ẹ̀sìn tí ẹ yàtọ̀ o bó o ṣe bá àwọn èèyàn nú jẹ́ lórí social media inú rẹ̀ ó bàjẹ́ o àwọn ẹlòmígan ọmọ ọ̀rọ̀ tó fẹ́ sọ àwọn ẹlòmígan ọmọ wà sí tí wọ́n fẹ́ ṣe ẹ̀yin náà wo Saoty nìsìn òun ló sọ ó ṣe rẹ́kọ̀dù fún nìsìn kò jẹ́yẹ̀ gidi ló ṣe rẹ́kọ̀dù fún irú yìí tí ní tán bá bá yín kọ́ mọ́sálásí àwọn olórin náà lẹ́ẹ̀kọ́ pèpè dákun ẹ̀ wá bá dá sí tọ́lọ́ mọ́sálásí ò ní mọ́sálásí ò nílé kéwú inú ilé tó ń gbé ò dáa àti dáadáa náà ibi kọ́tìnì lọ máa ń dúró sí ẹgbẹ́ ibi tó fà inú ilé rẹ̀ náà lọ máa ń dúró sí èèyàn mọ̀ ráwọn ayán lẹ́yìn fídíò rẹ ni àtẹ́lẹ̀ bá wà lára èèyàn alìsúná ẹ̀rẹ̀tẹ̀ kọ́ o eléyìí ó tàbùkù yín ni o tàbá ń pè lálìsúná ní ìsinsẹ́ mọ̀ pé a ti yà káàkiri nìyẹn kí ló ń bú àwọn ẹ̀sìn kan sí ìwọ lẹ́sìn tiẹ̀ nìyẹn fi àwọn súfì kalẹ̀ ọwọ́ àsọpọ̀ kan yin mọ́kà sáwọn èèyàn lẹ́sẹ̀ kan yin mọ́kà ni èyí ó lọ mọ́kà dúró owó ìkò ní kan yín ṣé wọ́n ti lọ mọ́kà ni wọ́n tẹ́ ti lọ mọ́kà ẹ mọ̀ pé ara yín ní alìsúná ara yín tó bá padà yá nìsí tó bá lówó ọmọ fi mọ́tò hàn ọmọ fi mọ́tò bùgá sódà kéèyàn mọ́ fi mọ́tò bùgá alìsúná dọ́dà òjíṣẹ́ Ọlọ́run lo fóònù ṣe bí wọ́n sọ pé gbogbo nǹkan tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo nǹkan tó bá lò ilẹ̀ yìí fẹ́ mọ́ lò òjíṣẹ́ Ọlọ́run lo fóònù ẹ mọ̀ sọ pé ẹ̀ nídìí fọ́tò ṣé fọ́tò kọ́ lè tó fi rìkọ́dù kí lẹ̀ ń parọ́ fún wa fún ojú ti lànà àwọn ọmọ tí ń kọrin yìí mẹ́sẹ̀jì tó wà ní orin wọn ó dájú wà sí tó ń ṣe lọ tó pé wọn ò lè jẹ́ kí ọmọ kéèké mọ́ gbọ́rọ̀ rẹ̀ lọ gbọ́ orin Saoty náà wà sí wo ni wọ́n ṣe rí tó sọ iye dábà tó wà nínú omi tó sọ iye dábà tó wà nínú ilẹ̀ bàbá ọmọ yẹn kú sínú Islam ni ọmọ yẹn kú sínú Islam ni ọkọ tí ò rán ọkọ tí ń gbọ́rọ̀ sí lẹ́nu ìrìn ibi tọ́mọ yẹn ti sórílẹ̀ rí ìrìn orí rẹ̀ rí ìjáàbù lọ́mọ yẹn máa ń lò ó wá rí yìí sọ ó rí yìí tírìtì ó wá sọ pé ọmọ yẹn sì dákẹ́ ẹ̀yin onísúfí ẹ báyé rẹ̀ jẹ́ àwọn onísúfí ìjọ òní tàbílíkì dé ìjọ òní alìsúná tí ẹ dé kí ló dé tẹ̀ ń ṣe báyìí ẹwà mẹ́sìn kókókókókókókó orin tó jẹ́ wípé àwọn kírísítẹ́nì ti ń gbádùn orin mùsùlùmí tó yẹ kínú wa máa dùn ṣebí láyé ẹjọ́ ayéfẹ́lẹ́ làwọn mùsùlùmí máa ń gbọ́ àti Tọ́pẹ́ Àlàbí àti Ìyá Èkìtì mo ti gbàgbé ọkọ rẹ̀ síbò làwọn mùsùlùmí máa ń gbọ́ nípa ọmọ mùsùlùmí tí ń gbọ́ Christian cassette ìwọ gẹ́ngbà tó wà ń kékeré o ò gbọ́ ayéfẹ́lẹ́ nígbà tó lásẹ̀ǹtì o ò gbóni ayéfẹ́lẹ́ àbí mo play nínú yàrá rẹ̀ ìyàwó yóò sì dáa ẹ mọ̀ parọ́ ní alìsúnà rọ àwọn ilé àmì ọmọ tọrọ owó lọ́jà nígbà ẹgbẹ́ fún wọn lóúnjẹ ńlẹ̀ náà bẹ́ẹ̀ lómi bá yẹlẹ́ à níbi tó ti ń rajà yóò mọ̀ sàròró ni ṣé báwọn ilé àlẹ́ ẹ̀kọ́ lówó lọ́wọ́ ẹ mọ̀ ha wọn ẹ mọ̀ pé ayé lálìsúnà kò sì ní sówó lọ́wọ́ yín ọwọ́ ń tàbùkù ẹni ẹlẹ́ni
ẹni tó tàbùkù ẹ̀ tó wá jẹ́ ní àbùkù ni. Mo tún fẹ́ kẹ́ gbọ́ ọ̀rẹ́ ṣẹ́jú kan sí i. ẹ̀yin Sufi tètè lọ. má tẹ̀tẹ̀ ala al-bid'a Irọ́ ni o, wal ma'siyah. wọn ò mọ kéwù kankan, arábíkì wọn kọ́. La ilaha illallah. Ó ga o. Ṣé ti yé? Ẹni tó bá wo fídíò rẹ̀ dáadáa yóò rí pé àwọn èèyàn ń kọ́mẹ́ǹtì kan, wọ́n ń ṣépèlé. Òun náà wá ranjú mọ́ fóònù, kò fẹ́ sọ̀rọ̀ yẹn, àmọ́ èpè kan tẹ́nìkan fún un ó wá dùn, ó wá sọ wípé òun ó búlọ́ọ̀kù gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣépè ń bí ni. Ọ̀rọ̀ tó sọ jọ̀rọ̀ ìpè lọ, ẹ̀yin àfa ẹ̀ ti jáde, wọ́n ti ń pe ẹni láàfa. Ẹ tún gbọ́kàn sí i. Ọmọbìnrin sì kú sídìí orin kíkọ, àánú ẹ̀dẹ̀ ṣe mí. Gbogbo ìwọ tó kù tó ń kọrin, ó jẹ́ tètè lọ jáwọ́. Ó jẹ́ lọ jáwọ́. ẹ̀yin Sufi. ẹ̀yin Sufi. Ẹ kò báyé jẹ́, ẹ bá tàwọn mùsùlùmí jẹ́, ẹ jẹ́ kí wọ́n mọ̀ èyí tí wọ́n ṣe nínú ẹ̀sìn. Ẹ wá wò fídíò kan rèé tí mo rí ní àná. Abẹ́ẹ̀rí ẹ̀wílé ni wọ́n á ń bè gún tiẹ̀ ni, eléyìí wá ń bú mi. Ẹ fílẹ̀, kò yé ọ ní, tó bá yé ọ ò ní bèbú. Pẹ̀lẹ́, ó rẹ̀ ló fà á. Ṣé ti yé? Mufti Manchester àwọn. Ẹ sọ fún mi, sọ̀rọ̀ tó sọ yìí dáa? Nígbà táwọn fíìmù gan kú, fíìmù tá a máa ń wò tó máa ń ṣe fíìmù ológun, jáde Muslim lẹ́ni yẹn, bó ṣe ìṣe tí wọ́n sí gan, ìṣe àwọn ológun tí wọ́n ń ṣe nínú fíìmù ni. Jáde ẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí, àmọ́ torí pé ọ̀tá ara wa lára wa, àwa mùsùlùmí àwa lọ̀tá ara wa. Ọ̀rọ̀ tó sọ yìí ò lè ṣe wáàsí rẹ̀ láàrin ìta gbangba kan mọ́ nà ọ́. Ọ̀rọ̀ tó sọ yìí ò lè ṣe wáàsí rẹ̀ kan mọ́ bú ọ. Ó ní nísìn wọ́n ń búyàn yìí pé eléyìí ọmọ kankan ni. Kí ni o mọ̀? Kí ló fẹ́ fi yé wa? Nǹkan táwọn èèyàn fi ń sápò nínú Islam nìyẹn. Pé Islam yìí le, mi ì lè ṣe, ẹ̀sìn ti le jù, mi ì lè ṣe. Ẹ ti bẹ̀rù Ọlọ́run. Ó ti bẹ̀rù Ọlọ́run wọkùnrin yìí. Jàlábíà lọmọ ń wọ̀ láyé rẹ̀, èèwọ̀ nǹkan mi. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé Islam lẹ́fì sí náà. Kìí ṣe gbogbo aláàmọ̀ wọ jàlábíà, kìí ṣe gbogbo aláàmọ̀ wọ kinní kan. Ó ní wípé nǹkan tí wọ́n gan ṣe gan ò yí ọ. Torí pé ó ń ranjú mọ́ kámẹ́rà ní wípé èèyàn fẹ́ mọ̀ nǹkan tí wọ́n ń sọ, tí wọ́n kọ́mẹ̀ntì lé lórí. Ètò ṣe yóò dáa, bẹ̀rù Ọlọ́run. Islam ò le tó báyìí o. Islam ò le tó báyìí o. Ẹ má bà Islam jẹ́ fún wa o. Tó bá jẹ́ pé báyìí ni wọ́n ṣe pèèyàn sínú ẹ̀sìn, kò sí ẹni tí ó ṣẹ̀sìn yẹn o. Àní pọ̀ tó báyìí o. Àmọ́ ibi tó ti kéwú o, wọ́n ti ọkọ̀ ìṣẹ́ lọ́tọ̀ ni o. Náà ni wọ́n fi sọ pé Arábíkì lẹ máa ń kọ́ nímọ̀ kankan. Kò símọ̀ lára rẹ̀. Ọwá ń bú ẹni ẹlẹ́ni. Ọ̀bọ lẹ́gbàá, èyí sáfà lẹ́gbàá o. Ìlè pè ọ́ lálìsú náà ọmọ kéwú o. Arábíkì lọ́kọ́ o. Ìwọ yàtọ̀ sẹ́ńtọ́ lọ kọ́wé skul o. Ọkàn kárábíkì lásán ni òfin nímọ̀ o. Béèyàn bá ń gbọ́ wá sí ẹ yọ́ yà kúrò ní Islam o. Ẹ dákun ẹ bá mi ṣí àkíní kó kan la.
ẹ bá mi share rẹ̀ kó kan la. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh.